عقوبة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين. أدعو كل سيد الله سبحانه وتعالى أطر عليكم كأولون عليكم كما بان نبي محمد صلى الله عليه وآله وسلم. أي كابوسي وريتو ينتوا Flag Bearers of Sunnah lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Abdulkabir Ọláníyàn. A wà pẹ̀lú àwọn àfáà wa, ìkan náà àwọn àfáà wa ní ilẹ̀ Yorùbá ń bí Al-Ustadh Sheikh Muhammad Al-Awwal Amubiya. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum Sheikh. Hayyakum Ustadh. Akramakumullah. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ yín, ìlú tá ti bí yín, àti ibi tí ẹ ti dàgbà, ibi tí ẹ ti ṣèwé. Akramakumullah. Hayyakumullah. Orúkọ mi ni Sulaiman Muhammad Al-Awwal Amubiya. Wọ́n bí mi ní Ìbàdàn ní àdúgbò tí a ń pè ní Òkè Adó. Ó wà ní àárín Àlíwò sí Òkè Adó. Magéètì, a tún máa ń fi géètì pè, wọ́n sì tún máa ń pè ní Agodi. So Agodi géètì. Ibẹ̀ náà ni mo dàgbà sí kí n tó kú ní after bí 20 ọdún. So after 20 ọdún mo tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe ìṣẹ̀mí mi níta. Àdúgbò yìí dẹ̀ jẹ́ àdúgbò tí ó ti pẹ́ ní Ìbàdàn pípọ̀. A máa ń pè ní ibi tí wọ́n máa ń pè lágọ̀ọ́ Odi náà, ibi tí ìlú pín sí ń gbà kan rí òní, tí ìlú tó wá ń fẹ̀ sí lọ láti bẹ̀ padà. So àbádẹ́dẹ́ ọba yẹn sí. Barakallahu fikum. Assalamu alaikum. Now, akramakumullah, ó wù wá kẹ́ sọ fún wa nípa bí ìgbìyànjú nípa ìwà ìmọ̀ ẹ̀sìn báwo gan ló ṣe bẹ̀rẹ̀, àti wípé ìjà rí nǹkan kan tó jẹ́ pé ó jẹ́ nǹkan tí ó sọ yín láyà pàtó tó pick interest yín láti wá ìmọ̀ ẹ̀sìn. Akramakumullah. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah ba'd. Lórí ìbéèrè tí ó tóbi púpọ̀ ni tí mo sì ń bẹ bá dẹ́dà kọjọ́ pé ní tí wọ́n fi sí ń bẹ́ kó tún sí ní sábàbí dáadáa fún mi láyé àti lẹ́rìí kíámà àti fún ẹ̀yin náà àti gbogbo àwọn ọmọ ẹ̀yà. Àkọ́kọ́ náà wọn ò bí mi ń lé mà ní gbogbo ẹbí mi àti ìdílé bàbá kò sẹ́ni tó mọ Kùránì. Bàbá tó bí mi wọn ò mọ súrò 5 lórí nínú Kùránì. Àwọn ni mu'adhdhinu mọ́sálásí wa o. So tí wọ́n ti pè irun tó ti torí pé ńgbà tí wọ́n bí mi bá irun dúdú lára bàbá tó bí mi. So àgbàlagbà ni wọ́n wá jẹni tó nífẹ̀ẹ́ àwọn àfáà gán pípọ̀. Ká pé èèyàn fẹ́ dá àfáà, èèyàn fẹ́ dìyàn kò sí inú òrórí mi ọmọ ṣùgbọ́n ẹni tí wọ́n ń ké lọ́dọ̀ rẹ̀ a máa ń pè wọ́n ní bàbá nídìí àgbọn. Bàbá yẹn bàbá ní Mọ̀tálà lọ́kọ̀ wọn kí o. So níjọ́ tí bàbá Ìmáàmù Ìbàdàn tí wọ́n dàgbà jù tí wọ́n ń lọ sí Mẹ́kà, bàbá yẹn ni wọ́n kó hútúbà Ìbàdàn lé lọ. So bàbá mi lọ máa ń ké lọ́dọ̀ wọn títí tí bàbá mi fi dàgbà tí wọ́n fi papòdà. Wọ́n máa lè fún bàtàṣà dírí yí ara. So lẹ́yìn ìgbà náà wọ́n tún wá ń padà lọ kí ó lọ́dọ̀ bàbá tó jẹ́ bí àkọ́bí fún bàbá wọn tọ́jú máa fà wọn. Wọ́n tún kí wọn mọ́ tọkùnrin yẹn náà tí bàbá yẹn náà tọ́lọ́ tún fi mọ́ náà sọ́dọ̀. So ó wá di ọmọ kẹta wọ́n tún lọ kí lọ́dọ̀ àwọn náà. Nígbà wọn wá mọ̀ wọn ojú wa máa ń tí wọn nígbà tí wọ́n ti dàgbà táwọn èèyàn máa ń fi ẹ̀ sí ẹ̀yẹ wọ́n wà tán láńtàṣà bí agbádá tí wọ́n lọ kí ó lálẹ́ wọn sá mà. Wọ́n kà dìjọ́ kan wọ́n kàn rò náà ni pé bàbá sì mú ilé lọ Ọlọ́run sì lè pé kó yé o. So wọ́n kàn mọ́ mi lọ pé ẹ jẹ́ nǹkan fẹ́lẹ́ ibẹ̀ mi ò mọ̀ tí mo gbé so ló fi di pé walillahi alhamd làfà mi fi pè wọ́n pé gbogbo nǹkan àmọ́ tí wọ́n fi ń jà fa ọmọ yìí ti màtán láàrin oṣù 6 o. So Ọlọ́run sá lò ní sábàbí dáadáa torí ẹ̀ ló fi fà tó fi jẹ́ pé lè rí inú ṣe sí mi kí n rí àfẹ́ ẹ̀sìn fìn bí nǹkan bá ṣe rí orí torí bí tí bàbá tèmi gbàgbọ́ kinu èmi náà wá máa ń ṣe káàmà mi náà rí lọ́nà lọ ana khadimul ilmi wa ahlihi. So mo jẹ́ bọ́ ìmọ̀ àti gbogbo afátọ́ ó jù mí lọ ní o kò tó mi ní o àyè máa pọ́n àfálẹ̀ torí pé níjọ́ náà lọ́hùn ìta bá ń bẹ́ẹ̀ ní gbogbo Òkè Adó wá jẹ́ agboolé àwọn àfa torí bẹ́ẹ̀ ni wọ́n ti bí ìyá tó bí bàbá ní Madul Arabi
so bákan náà àwọn àfáà sì máa ń sojú kòkòrò láti wá fẹ́ obìnrin bẹ̀ níjọ́ ibẹ̀ náà ni ti fẹ́ ìyàwó ìyá ẹlẹ́kọ̀ọ́ tó jábì kẹ́yìn fún bàbá àgbà tó jẹ́ bàbá àfáà mi àbí kẹ́yìn wọn lọ́kùnrin olóbìnrin náà ibẹ̀ náà ni wọ́n ti wá fẹ́ wọn bí ìgbà tí èèyàn fi ọmọ bíi 18 years fún bàbá bíi ti kíní kan àwọn náà wá bí mà á ní bí àlèfé òkè àrí òní á ní tó bí ìmáàmù governor's house òní so ṣe sí máa ń ṣe nígbà náà tó jẹ́ wípé ìfẹ́ tó so tí gbogbo wọn bá wá ń lọ sóde bàbá mi ju ọ̀pọ̀lọpọ̀ wọn lọ wọ́n wà á gba òbrẹ́là lọ gbogbo àwọn afáwọn a ṣe akókò nípa àgbàlagbà ọlọ́mọ tí mo ń torí ẹ̀ sí alẹ́ ń wú mi èmi náà fẹ́ nínú yìí so àwọn wọ́n bá kó gbogbo òbrẹ́là bí wọ́n bá tó dé kiri kan wọ́n kí ló tó bá tí nǹkan kan bá ṣẹlẹ̀ mọ́sálásí àwọn wọ́n sàrí débẹ̀ wọ́n sàrí máa tó sí wọ́n sá so èyí tí mo mọ́ kàn ríra mi sí dáwọ́tù wálìdì pé ọlọ́run gbàdúrà bá mi ó fi hàn wọn ní tí mo rí bẹ̀rù kọ́lọ́n jọ jáde kó bá wọn gbàgbọ́ wọn. àmín barakallahu fi wa sallallahu alayhi ẹ ti sọ fún wa pé alhamdulillah nàìjíríà yìí náà láti fi ilẹ̀ yorùbá yìí náà lè ìbàdàn yìí náà ní barakallahu fi akramakumullahu al-karim ǹjẹ́ a rí àwọn olùmẹ̀sìn ní nàìjíríà bákan náà tó jẹ́ pé ẹ kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ wọn nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́. alhamdulillah lẹ́yìn ìgbà tí mo kó lọ́dọ̀ tí àfa mi sọ gbólóhùn yẹn tán wọ́n sọ ń bá mi wípé tí àwọn ọmọ tọ́lọ̀ lè lo ọmọ ìfúnjọ wájú o ṣùgbọ́n táwọn bá dé mọ́lẹ̀ àbòsí ńlá làwọn sí pẹ̀lú ẹni táwọn rí pẹ̀lú rẹ̀ so wọ́n lè lẹ́yìn alhamdu ọlọ́run èpè kí n rán nǹkan lẹ́ẹ̀mejì èyí sì sábà kọ́nọ́ọ̀tì ṣùgbọ́n ìyún ọlọ́run ló ṣe báyìí wọ́n wá ní àwọn wá ronú nǹkan kan pé ní tí ìbá dáa jù ní ẹ jẹ́ káwọn mú lọ sí ọ̀dọ̀ bàbá nsálẹ̀ Ọ̀ṣun bàbá mọ́tò làárọ̀ bí ní ẹ máa ń pè bẹ̀rẹ̀ pé káwọn mú lọ sí Mádù pé gbogbo táwọn fi ń jà fáńtà wọn kò sí tí kò ti mọ̀ bẹ́ẹ̀ so bá mi wá ní tẹ́ bá ti rò bẹ́ẹ̀ máa mú lọ àwọn jọlọ ni tí nǹkan bá jáde lóko wa àfa mi ní ọkọ jẹ nígbà mi nífẹ̀ẹ́ wọn dé wọ́n fẹ́ mọ́ sọ pé kí àfa mi wá pọ́nlẹ̀ yín àwọn so wọ́n sá abájọlọ èmi àwọn bàbá Mádù làárọ̀ bí abá wọn níjọ́ náà ní ọ́fíìsì bàbá wọn sásàdù àtọ̀pọ̀ gan wọn tún sọ oríṣi àwọn ọ̀rọ̀ so mo fi bẹ̀rẹ̀ ní Mádù làárọ̀ bí lẹ́yìn ìgbà mo bẹ̀rẹ̀ ní Mádù làárọ̀ bí àárín ibẹ̀ ó ní ná àwa kan bẹ̀ tó jẹ́ wípé sábà pé ẹ̀kọ́ yìí alhamdulillah ọlọ́run ń rọ̀ kọjá ká tó máa sọ nǹkan mi kò jẹ́ ká máa lọ sọ́dọ̀ àáfàá kan lọ pé mo tẹ́tí àáfàá kan èmi pé ẹni tí n bá lè kí ó ń senior mo kà sí di àgọ̀ lọ́dọ̀ ẹni tí bá ń kí ó school ní seniority wa ẹ̀ ń bá ti ṣáájú ẹ̀dí lè kí ó àáfàá rẹ̀ ni ó lè mọ kí ó jù lọ́rọ̀ ní tó eléyìí o lè mọ̀ kí ó tó ṣùgbọ́n mo fi wo lo gbólóhùn àáfàá so ní àáfàá nú àwọn tí wọ́n wà wájú wa wọ́n lè wá kíláàsì wa kọ́kọ́ yẹn ká jókòó ká mọ̀ wọ́n o ṣùgbọ́n pé mo dá wà pẹ̀lẹ́ nìkan kò sílẹ̀ so àfinú àwọn olùkọ́ òṣàṣù Abrahamu Lawal torí pé ọdún tí àwọn jáde Mádù làárọ̀ bí ńlá wa wọlé àwọn ń bọ́ sọ́ọ́lẹ̀ àwọn tẹ́rìsì àtàwọn àti òṣàṣù Ishaq Abdulrahim òṣàṣù Abdulrahim àwọn ni Naibu An-Naqib òṣàṣù Abrahamu Lawal tẹ́ lọ́dún wọn lánàá àwọn ni An-Naqibu gbà náà wọ́n wá dáa pọ̀ kọ̀ pẹ̀ sẹ́yìn gbà làwọn rí ọ̀nà àti lọ Mamlaka ètò tó wọ́n mú kí lọ́dọ̀ rẹ̀ òṣàṣù Ishaqi wọ́n máa ń lọ gba hadithi kan báyìí bẹ́ẹ̀ mọ́ gbọ́dọ̀ wọn ni wọ́n kọ́ nínú gbogbo wọn nífẹ̀ẹ́ wọn nígbà náà púpọ̀ ṣùgbọ́n láfítà àgbà yẹn ọba dẹ́dà padà wà fákọ̀ àwọn náà nígbà tó di ọdún kẹwàá gẹ́rẹ́gẹ́ tí wọ́n jáde Mádù làárọ̀ bí ìní ẹsẹ̀ wà rí kọ́bù sí Jamia Islamiyya so àwọn onímọ̀lẹ́ pé àfàtúntò tó mọ̀ lọ́nba àti Ustazu kan pè ní Ustazu Farouk Ustazu Farouk yẹn ń ṣiṣẹ́ pẹ̀lú embassy Saudiya kó tó pé wọ́n ṣiṣẹ́ pẹ̀lú wọn máa ń lọ létí náà lẹ́kọ̀ọ̀kan so after àgbà ló di wípé ní 1993 a lọ sí musabakọ Quran ṣùgbọ́n ká tó lọ musabakọ yẹn a sáré pé ẹnìkan wà mọ́ àyè sì kàkùrà ní ìyàtọ̀ ọba di Sheikh Al-Fadil Abbas Zakaria ta'arrafna alayhi ní ọjà àbá níwọ̀n ní nọ́ọ̀tì ní gbé pé ọmọ Yorùbá gan ni wọ́n ṣẹ̀ dé ni wọ́n ṣẹ̀ dé ọ̀dà ní ẹ bá ní àwọn ọ̀nà kọ́mí òkan ká wà fún wọn gbà náà pé ẹ bá ní wọn náà ọ̀rọ̀ tajwid ṣe wá di ọ̀rọ̀ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin torí pé àwọn máa ń kọ́yàn ní Quran kì í ṣe pé àwọn máa ń kọ́yàn fún musabakọ so ẹ la fi wá lọ wọn wá sàdéhùn wípé bí idhnillahi ta'ala tá a bá ti dé àwọn pẹ̀lẹ́fẹ̀ dá madrasa lẹ̀ madrasa làwọn ń gbèrò tí wọ́n dalẹ̀
wálìdù wọn bá ṣaláìsì wọn bá ní kí náà wulẹ̀ tó ń dara wọn lámùsímá káwọn wulẹ̀ pè ní Madu Zakariya ni ó kọ bàbá wọn lè tafidhul Qur'an so ìyẹn la wá join pẹ̀lú wọn ní ìgbàtàdé láti Katsina yẹn 1993-94 asábẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ la fi ha Qur'an tán lọ́dọ̀ wọn akatẹ̀júìdù lọ́dọ̀ wọn gbogbo gbọ́n Madu Al-Arabi alhamdulillah ọlọ́run kí a jẹ́ ọmọ kí wọ́n yìn bẹ́ so asá jáde mbẹ̀ jáde àgbìyànjú pé káwà náà lọ lè lárúbáwá pé ká tó kẹ́kọ̀ọ́ sí ní 96 òun ni mo lọ sí dáwọ́rà ọ̀kọ̀ọ̀kọ́ ní Ìlọrin so mo sì wà ní الترتيب الرابع أو الخامس أشك so nígbà náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà àfáà wa gan tí a dìjọ lọ ni wọ́n ń bẹ lẹ́yìn wa ṣùgbọ́n jọ́nà lọ́wọ́ wọ́n ní káwọ̀ lọ mú ṣáàdá thanawiyya wa àti ní ṣáàdá ń gbàna so tó 1997 so 1998 là á pò ní Madu Al-Arabi yóò bá lọ after àgbà yẹn òun la wá lọ sí mo tún lọ sí mi náà nílọrin ìyẹn ní year 2001 mo tún lọ mi so alhamdulillah nínú àwọn àfáwà kan bẹ tọ́lọ̀ tí mo sọ́dọ̀ ní ìsìnyàn dáadáa ni fẹ́ràn tí ó kọ́ rẹ̀ ìyàn dáadáa ní àfáì òun náà Jẹ́nẹ́bù Nàkíbù ní sẹ́ẹ̀tì wọn ó jẹ́ àmírùn gbàtọ̀ wà ní pólì ọ̀pọ̀lọpọ̀ parí ní pólì àfá dáàpọ̀ àwájọ wà ní dáwọ́rọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ so òun kálukú wá ń sọ bẹ́ẹ̀ pé ẹnìkan bẹ tó ti ẹ̀wà ó ní tí àwọn alárúbáwọ̀ bá yé mọ́ kẹ lọ jámíà lọ́dún òun lè dàbí irú torí pé alhamdulilayi gbogbo ń tá a bá kọ́ ń dáwọ́rọ̀ láàárọ̀ ọ̀dọ̀ mi ó sọ àti tẹ̀sí ìwẹ̀ lálẹ́ ìsìn ní kọ̀ọ̀kan lẹ̀ so ntí eléyìí sọ ní ntí sọ ní kí ni yẹn wá wù wọn lórí púpọ̀ ṣùgbọ́n ilẹ̀ alhamd ọlọ́run sọ wípé ọ̀nà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n jaa min hadithi Jabir ibn Abdillah ní ẹnìkan wọ́n ń pè ní At-Tufayl ibn Amr ad-Dawsi wọ́n mọ̀ sàlám jẹ́ kó nífẹ̀ẹ́ níbi gan wọ́n ní sàlám hal laka min hisnin hasinin wa man'a alẹ́ pé wà mani alẹ́ sọ pé wà man'a anábì sọ́ọ̀mọ̀ bọ̀ níbi káàkan agbede kan ni hisinu ni àwọn bàbá mi ní akọ́njọ́ bí ààfin ńlá ni ẹni tí wọ́n bá fẹ́ kọ́ wà ń bẹ̀ káàbò wà pẹ̀lú ẹ̀ hisnin hasin àbọ̀ wà tó gbọ́n wọn kọ́njọ́ ń bẹ̀ wọ́n kọ́ bí fẹ́ǹsì báyìí kéèyàn tó rìn kan bí ilé wà gan ó lè máa tó bí mẹ́lì mẹ́ta wọ́n sì àkọlé káàkiri ẹni tí ó dàbí ọba tàbí ẹni tí wọ́n fẹ́ jíkọ́ wà láyé ọwọ́ yọ wà ní ìpamẹ́ anúṣàṣàm sọ wípé ó ní wà mọ́níà kódà kọ̀sọ́tà tó lè dọ́dọ̀ rẹ̀ ń bẹ̀ tàbí ká sọ pé wà mọ́níà àwọn ogun tí wọ́n lè jẹ́ káàbùrọ̀ dọ́dọ̀ rẹ̀ wọ́n bẹ̀ ànábì ní lọ wọ́n ní kílódé ànábì fi kọ̀ǹjọ́ náà wọ́n ní lilladhi dakhara Allahu lil ansar torí oore tọ́lọ̀ ti sọ pé àwọn sọ lóun fẹ́ fún ní wíwá Madina lànàbí ọ̀lọ́ ìyẹn òun ni mo rí ní ìmọ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé ọba dẹ́dà máa ń ti nǹkan míì síyàn tó jẹ́ pé n tó lóore jù ń bọ̀ lẹ́yìn rẹ̀ so afáwa Sheikh Al-Fadil Mikael mabuuthu rọ́bìtọ̀ ni wọ́n kọ́lọ́mbà ń bàbọ̀ wọn pé mo máa yàn pẹ̀lú ojú mi méjèèjì wọ́n jẹ́ olùkọ́ fún mi mo àmàlà wọn wọ́n wá lọ kẹ́kọ̀ọ́ mamlaka wọn ò ṣàbòsí kékeré báyìí pẹ̀lú tí wọ́n lọ kọ́ tí mo sì lè sọ bẹ́ẹ̀ wájú ọba dẹ́dà láti jẹ́rìí wà lẹ́ àwọn nàmbà wọn àbàbá ìdá kọ́lọ̀ máa ń gbàbọ̀ wọn bá a sì parí Madu Al-Arabi kí o tó mọ fẹ́ sómọ̀ nǹkan mo lọ sí géètì mo lọ kọ́sẹ̀ torí pé mo àṣírí kan bẹ́ẹ̀ yẹn tí mo ń rí pẹ̀lú àwọn kùdámà wa min shuyukhina kódà tó èmi ẹ̀ tó bá lọ mamlaka náà lẹ́yìn oṣù mẹ́fà nǹkan yìí jọra wọn mọ́ kí ni ń ṣẹlẹ̀ yín sì lọ kọ́sẹ̀ èmi mẹ́kan kí n lọ kọ́sẹ̀ owó mọ́. lẹ́yìn ìgbà tẹ kúrò Madu Al-Arabi ẹ lọ. bá a ṣe sọ pẹ́ẹ́nì lẹ bóyá ló kọ́sẹ̀ rẹ̀ ọ̀sẹ̀ náà ni mo lọ kọ́sẹ̀ mo ti ń rò tèmi pé àbí tí n máa kọ́sẹ̀ owó ni tí n máa kọ́sẹ̀ owó tí n máa lọ kọ́ tẹ́lọ́rìn tí n bá di àfa nǹkan tí mo wá fẹ́ ṣe ìrútùbà fáwọn èèyàn kí ni kí n máa wí wọ́n wá gbàsọ wọn níjọ́ Wednesday ó tún jálẹ̀ wọ́n náà fẹ́ gbàsọ on Saturday wọ́n sì sanwó lẹ́ẹ̀kan náà yín kàtíyà yín ṣe ní òwò ní lọ́kọ́ tí n bá ní tọ́líbù wo lè jókòó mbẹ́ mo lè mọ kàtíyà tí n bá ti rẹ̀ tí ó gbé lẹ́nu jó mo wá lọ kọ́ bùtíìkì. àwọn tó ń ta sọ bùtíìkì. jíǹsì pàkínsátì tíṣẹ́ẹ̀tì sọ́ọ̀ksì kíkà so nígbà tí wọ́n wà ń bẹ̀ ọ̀gá mi wà dáa pọ̀ àǹgà ọ̀gá ó fún mi láyè láti 2 di 4 ènìyàn padà bẹ́ẹ̀ nílò kírun nínú Ìbàdàn North East
ní màá bẹ̀rẹ̀ dáwà ibi mo ti bẹ̀rẹ̀ dáwà gan-an pẹ̀lú nǹkan akọ́ni má dùn lárọ́ bí. à ń bọ̀ mẹ́rin yé nìlọ. mo sá láfítà tí mo tí mo kọ́sẹ̀ yẹn tán èmi náà padà kò sí agbára láti ní odidi ṣọ́ọ̀pù tàbí láti lè tarun tí mo ń ta mo wá gé tó kéré jù ní ọjà wa òní pàìntì àti sọ́ọ̀ksì àti táì so àbí conflicts gbogbo tí mo máa ń tà wẹ́rẹ́wẹ́rẹ́ nù wọ́n lè lẹ́yìn alhamd ọ̀gá wa ìwà ń bọ̀ ọjọ́ kan wọ́n á rí mi wọ́n ní ọ̀sọ̀ ìmọ̀ pẹ̀lú kúrá ọlọ́run ọba mú yín lè fẹ́ tó dáa jílé ìlọ ní alámàmí wọ́n bá sàdúrà mi jọ́nà wọ́n rí mi ṣọ́pù bí ó ti ń tajà wọ́n bá so ni wọ́n bá lọ so after àgbà yẹn ni mo sì á lọ dáwọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mi náà ní jẹ́mẹ́ islamiyya yàn gbà so wọ́n jẹ́ yà 2000. Barakallahu fikum, assalamu alaikum. Kọ́lọ́n kó bá a ṣe dára fún yín àwọn àlàyé yìí ó jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀. Barakallahu fikum. Akramakumullah, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bákan náà ara ń tán mọ̀ yín mọ́ ni pé ọlọ́run ṣe ń lóní Quran bí mashallah kọ́ Quran bí nǹkan kan wẹ̀. Báwo gangan ni híhá Quran Karim báwo gangan ló ṣe bẹ̀rẹ̀ àti pé ǹjẹ́ ara àwọn challenges tẹ nígbà tẹ́ ń há Quran Karim gẹ́gẹ́ fúnra rẹ̀ náà akramakumullah. Alhamdulillah táìmù táwà pẹ̀lú àfáwà wọn kò wá ní tajwid àwọn àkáàmù oríṣiríṣi àwọn kankan ṣùgbọ́n ọ̀rẹ́ kan bẹ ọba dẹ́dà máa ṣàwájọ ká lè jọ sẹ̀mí pọ̀ nígbà náà èmi Dr. Said Muhammadu Raji ọ̀pàdé ní Jamia Ummul Qura ní Makkah bákan náà Dr. Yakub Abdulrahim ó kù díẹ̀ báyìí tí ó sàlámà bá fẹ́rẹ̀ náà ní Jamia Maliku Saud ní Riyadh àti Sheikh Al-Fadil Muniruddin Ajanga àti Sheikh Suleiman Ayilara ó di 5 kábútó tó wà pẹ̀lú wa tó jẹ́ wípé àjọ ń lọ sọ́jà wa gbogbo àwọn tí mo kà á lẹ́yìn a ní olùkọ́ tó há wa ń kúrò àwọn onípọ́pẹ́ àkàràkùnrà ṣùgbọ́n tí wọ́n bá ní sáàrùn ráyè torí pé ní mádù là ń rọ́bí walillahi alhamdu pé ẹnìkan jáde mádù ó ṣe pò kìíní jáde ní mádù là rọ́bí tó sì àkùrántà èmi là kọ́kọ́ ẹni tó tún àkùrántà ṣáájú wà táàrin rí gbà náà wọn ò tó mẹ́ta ṣùgbọ́n kò sí fọ́sìtìrì kọ́lọ̀ wọ́n wà nínú ẹni tó àfẹ́kìtìrì tó gba makbul torí Quran mo sì máa ń hàdàrọ̀ àwọn ọmọ bá wọn sọ̀rọ̀ tọ́pọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ní mẹ́ha tí wọ́n wá dá yá yẹn sí 100 ìgbà tí mo ha mutamakinan murtahal bal kò wọ 40% nínú 60 inú ọkọ̀ orí rìn kọ́dà suratu Ali Imran jọmọ́nù mo fi ha mo wá ẹnìkan lórí ẹnìyẹn Colonel Aláwìyé ni a máa ń pè wọ́n mọ́ wọn 1995 tí mo kọ́ sí ajé àkọ́kọ́ wọ́n wá ń gbé tó sí ẹgbẹ́ WAEC office ní géètì mo wá kan géètì wọn rà bàbá ń sún lọ wọ́n wá ẹni yẹn padà ó fẹ́ lọ jí wọn ẹnu géètì mo ti yá sọ́tún Maryam ẹnu géètì tí wọ́n tẹ́ dúró dè wọ́n ẹ̀yọ̀ so ó gbà ní Ìbàdàn so ọ̀nà tí ṣùgbọ́n ọwọ́ gbogbo wọn wá asá nífẹ̀ẹ́ kódà ní gbanu bàbá tá a bá jáde mádùn láàárọ̀ bí ẹsẹ̀ la máa ń rìn lọ sọ́jà àbá afáwọn wa dáa pọ̀ táìmù yẹn wà láti Abíọ́lá náà tún wọ̀ ní táìmù kan afáwọn wà ní láti ọ̀dọ̀ tí wọn náà kọ̀sọ́kọ̀ kò sí kan wọ́n dẹ̀ ń gbé Basọ̀run sí jìnnà sọ́jà àbá gbogbo tí wọ́n bá mọ Ìbàdàn ó ti máa mọ sọ yìí títí tá a fà fi sọ pé bóyá kí n yọ̀ǹda fún gbogbo yín tìlú bá ti rọ̀ padà ká máa wá ṣùgbọ́n ìfẹ́ wa sí Quran ọlọ́njẹ́ pé kó tóbi gan kó ga pípọ̀. Alhamdulillah barakallahu fikum assalamu alaikum. Jẹ́ lè sọ fún wa akramakumullah báwo ni hal Quran Karim báwo ló ṣe rí lánàá bó o sì ló ṣe rí lẹ́ni àti pé ìjà rí bóyá àwọn differences tó wà bó làwọn ṣe há Quran lánàá bó làwọn ṣe há lẹ́ni àti pé kílẹ̀ lè sọ àti bóyá bí ọ̀rọ̀ sí tí fáwọn tó bá fẹ́ máa hal Quran náà. Alhamdulillah amin wassalatu wassalamu ala Qur'ani ya lana in bolon ọba dájọ́ o mo rí wípé ó pure sọ́dọ̀ ọba dẹ́dà ju òní lọ púpọ̀
ní gbogbo àwọn ìntẹ́yàn lè fi máa wọn nǹkan nítorí pé lánàá ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé wọ́n máa ń hà so a ṣe é ṣe ìbẹ̀rù ọlọ́run ló ń dákun sí nǹkan kan so onúkálukú fi ń lọ sídìí rẹ̀ ṣùgbọ́n tá a bá rí lónìí nítòótọ́ àwọn àfọ́ òní usul wọ́n pín méjì nípa pé gbogbo ń tọ́ bá lè fààyàn ṣe tọ́lọ́hun téèyàn fi wá dẹ́n tí ń ṣe tọ́lọ́hun ṣé nǹkan yẹn lè bùjẹ́nu ikhlas àbí kò lè bùjẹ́ mbẹ́ tàbí ó lè fa kéèyàn ń jẹ́ pé téèyàn bá ti ṣe ni òjé èèyàn ò jìyà kéèyàn máa wá sá fún ìyà kó fi ṣe nǹkan yẹn só lè bùjẹ́nu ikhlas èèyàn wọ́n ní kí nìkan náà pé lápẹ̀rẹ̀ àfẹ́ Al-Qur'an àwọn rí pé musaba kò pọ̀ àǹfààní pọ̀ bí kíní yìí kíní yẹn wá ń ṣàjá èèyàn sódékù nu ikhlas èèyàn àwọn apá kan ní òdékù ń bẹ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ àwọn apá kan sọ pé kò dékù ń bẹ àwọn tí wọ́n sọ pé kò dékù ń bẹ wọn àwọn lèmi náà sì bá lọ nítorí pé ọba adẹ́dà ti múrù ìtọ́jọ bẹ́ẹ̀ wà Ànábì Mùsá ń gbà tó dọ́dọ̀ àwọn èèyàn padà alayhi salam òfin tọ́lọ̀ ni wọ́n ló fi wọn ọtí ẹ̀ka mọ́kànlá kàṣàrí tí a fófin ọlọ́run ló mọ̀ sọ fún nínú àwọn àfẹ́ ọlọ́run ni sọ fún wọn wípé in tí mo ń dáná kàkàwọ́ àwọn tàbálẹ̀ múmbẹ̀ tàbí ká tó ẹ̀pá mọ́kànlá náà ọlọ́run náà dáná sọ fún wọn pé wọ́n má wọ̀rí sí bí wọ́n láwọn ọ̀fẹ́ ni ọlọ́run bá pàṣẹ fún òkè bá sídì ní wọ́n ń bọ̀ lórí wọn báyìí gbogbo wọn bá dọ̀bálẹ̀ ní wọ́n bá forí balẹ̀ fọba dẹ́dà pé wọ́n wá ń dọ́gbọ́n ya òkè ń wò wọ́n bá ní sẹ̀mínà wa ata'na ọ̀yá Ànábì Mùsá mọ̀ká gbogbo tó wá mẹ́bẹ̀ láti so ọba dẹ́dà sí ìgbà ìmáni ọgbà ìmáni ọgbà lọ́wọ́ bẹ́ẹ̀ a jẹ́ wípé ìjọba gbá wọn kan dìde gbogbo ẹni tó bá ti ṣọ́ọ̀pù ẹ̀ tó bá ti kù 25 minutes tí wọ́n ṣe ìkọ́ mọ̀ wọ́n máa sasẹ́ wọn 6 months àwọn èèyàn bá ti ti ṣọ́ọ̀pù lókù ànáwà gan a lè sọ wípé ìjìyà ló jẹ́ kí wọ́n súnmọ́ Ọlọ́run Ọlọ́run máa ń lo àwọn nǹkan kan sábàbí láti sún àwọn èèyàn mọ́ nǹkan fine àti clear ẹlẹ́ẹ̀kejì wa ni wípé problem wa pọ̀ lásìkò yìí problem tó pọ̀ lásìkò ni wípé gbogbo tọmọtọmọ nísìn wọ́n gbọ́dọ̀ gbọ́yé wípé ọmọ táwọn fẹ́ tọ́ àdúrà ní ọjà ò tọ́ra àwọn mọ́lẹ̀ excuse tí wọ́n fi lè yàyàkuyà wallahi ìbẹ̀rùjọ́ orí mi sì kéré nígbà táwa kéékèèké ládùúgbò wa ibi tí wọ́n ti ní tẹlifíṣàn black and white ni ó ṣe fọwọ́ ká àwọn ọmọ bí wọ́n lè wá wá sí eré wo la sì ń ṣe tí ó jò bá dé á sí lákàlákà ìgbà tí èso àgbàlùmọ̀ bá pọ̀ a máa ta a ṣe bracket báyìí dáǹsì náà nà lẹ́yìn yìí kò sí ayé wọn ò kó ayé sínú yàrá kan ó ní ayé rí báyìí láfi wá ń rọmọ tí ń Kùránì sórí tó jẹ́ wípé disco ti ń bẹ lọ́wọ́ wọn àti ẹ̀ ní problem ní nọ́ọ̀tì pípọ̀ agamóbe àrìjẹ̀nù kan kó sí ẹ láṣẹ ọ̀rẹ́ tí ń wọ́sàlẹ̀ náà bí yàrá fà tí ó máa pọ̀ nǹkan ọmọ ní Kùránì kankan fóònù yóò máa tẹ̀ ní tàfíìsù ọ̀tọ̀ ní nǹkan tí ó máa wò ó tó lè kún àmọ́jọ́ ń gbà mí pé ta ló láìkí inú àwọn àgbábọ̀ so excuse tó wọ ọ̀rọ̀ tí wọ́n yìí ó jẹ́ kí àdúrà ò pọ̀ kí àdúrà ò já fún ní táìmù tá a wọ̀ yìí àlè gẹ́gẹ́ bá náà ti mọ̀ pé anúsàn sọ fún wa wípé nǹkan ò ní dàbí ti tẹ́lẹ̀ mọ̀ so tí wàhálà ìbá ti dé la yazdadu al-amru illa shiddatan nǹkan ò ní dá mọ́ torí pé wọ́n ti yọ quality kúrò nù ayé fún rẹ̀ ọwọ́ aran gbogbo nǹkan gbogbo ẹni tí wọ́n máa bí kò ní gbọ́n bí ìtijọ́ mọ́ gbogbo ohun tá a máa ṣe náà ẹ̀wọ̀n táyé náà dá generally so ayé ń kánjú débi pé ìjẹkújẹ ló kù gàníkìdá nù tá ń jẹ kí ni gbogbo ẹ̀ sáà ń ọ̀nà níran gbogbo àwọn àyè yẹn ṣùgbọ́n ká sọ pé torí musabakọ̀ náà wọ́n fi kákùrọ̀ ẹnìkan mọ́ bọ̀lọ́ ń dá sí yàn ṣùgbọ́n tí ń bẹnu ayé gẹ̀gẹ̀ lọ́lọ́ báyìí téèyàn àkùrà ń tàn tí ó sì jẹ́ wípé tẹ́ ẹ bá a mú gbólò láàníjọ́ márùn ẹ kàn mọ̀ pé kí ló wà mú gbó sí yóò dáa pin yóò sì lé ṣùgbọ́n ohun ọ̀gbọ́yé wípé òun gan-an ni ṣètọ́n wá because wọ́n máa yẹ́sì náà wò ṣètọ́n bí kọ́lébìn kharabin kí lè sùn fẹ́ẹ́ fi ọkàn tó ti dáwóró sí ọ̀gá eléyìí ti dáwóró tẹ́lẹ̀ already so bó làwọn ó sì gbọ́yé wípé àwọn gan-an ni ṣètọ́n sí kíni onílé kàkí ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí kọ́ mọ́ ha Quran òbí mi ò gbọ́yé in tí wọ́n gbọ́yé ń bẹ̀ ni wípé bí ìgbà tí wọ́n sọ pé ẹ lọ sí ìrìbọmi fọ́mọ o ọya ẹ lọ sí oògùn kí agbára bí ìgbà tí wọ́n sáwọ agbára kan lọ
pé sálọ hákùrà ní ìnáwó torí ẹ̀ ti sọ wípé àṣàṣì èmi tó bá hákùrà ní o kò yé kọ̀mọ̀túmọ̀ ẹ̀yọ nítorí wípé a ní ilé kíúta tàdálẹ̀ tàmà ti hákùrà ní ọmọ kan bí ọmọ dáadáa lọ́mọ yìí ní dákọ̀rẹ́ ọmọ dáadáa lọ́mọ yìí ìyá ọmọ ìwà máa ń tíra bàbá rẹ̀ tí ẹ̀ yíyẹ̀wò ọmọ ìwà hákùrà ń tàn ó ti ń ṣe mọ̀rọ́jà ó kú ọ̀sẹ̀ mẹ́ta tàbí kọ́ máa fẹ́ tó bẹ́ẹ̀ tán tí wọ́n ṣe afúlà ní bàbá rẹ̀ bá ṣe àṣejẹ wá nínú àpẹ bàbá gẹ̀tìmánà ló mú bàbá wọn. so tí ìbá ṣe ọ̀wá ló ṣẹlẹ̀ sí sóṣe sọ́ńtà kó ẹwọ́ ọmọ tí a kúrò nǹkan o. so hasbunallahu wa ni'mal wakeel. àwọn alhamdulilayi rabbil alamin ọlọ́wọ́n bá apá àtúbọ̀ ṣẹlẹ̀ tó dájú pa ìlú fún wa. Akramakumullah ẹ ti mention ọ̀rọ̀ musabaqah ó wá ká béèrè lọ́wọ́ yín torí àmọ̀ pé alhamdulillah ẹ ti lọ musabaqat ẹ ti lọ dáwùrọ̀ bó gangan ni ọ̀rọ̀ musabaqah yìí ṣe bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá àtàwọn dáwùrọ̀ yìí bákan náà báwo ni ẹjẹ́ lè sọ fún wa báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ àti ipa tí Ọlọ́run ní káyìn náà tó kó láti ìnàmọ́ lọ musabaqah kẹtọ́ wọn á bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọmọ lọ bákan náà. Musabaqah gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé àwọn afá pín méjì lórí rẹ̀ àwọn apá kan faramọ́ àwọn apá kan faramọ́ àwọn tí wọ́n faramọ́ lọ́rọ̀ wọn tẹ̀rì jù lọ́tẹ̀sùn jù wà bí àdínà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn mo sì fi ń sin lọ́wọ́ iná ní sísọ níjọ́gbẹ̀lẹ̀ kíámà torí pé afẹ́ káwọn afá kí wọ́n jọ kí wọ́n bá ní kákòyàwó lórí masáìlú khilafiyya ẹ sọ gbogbo ẹ̀ tán ẹ sì jà mí tẹ́yìn fi ń sin lọ́wọ́ tí ò dá tí ò ní muskila kankan nù yóò ṣe musabaqah Kùránì kìyàsí ọwọ́ bẹ́ẹ̀ alhamdulillah ẹni tí ò ṣe tí wọ́n bá bí lọ́nà pé kí ló tó fi ṣe o ní ọ sọ ẹni tó sì ṣe tó bá bí lọ́nà tí wọ́n bá bí kí ló fi ṣe yóò sọ nǹkan tó torí rẹ̀ fi ṣe so musabaqah ó ṣe àǹfààní tó pọ̀ tí àǹfààní náà wò dé kò ṣe mọ́ ó àǹfààní rẹ̀ pọ̀ so kò sí màkà àǹfààní rẹ̀ pọ̀ gan ṣùgbọ́n musabaqah bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí wá ń bì lọ́dọ̀ ilẹ̀ Yorùbá bí eré à ń pè nǹkan ní bàbá ń sù kọ́lọ̀ bá ń sanwó lẹ́sìn lórí nàkọ́mí ò ní wọ́n ń sí gbà yìí so àwọn ni wọ́n tẹ́rí ìgbà kíní ìgbà káwọn èèyàn lọ ṣùgbọ́n tí wọ́n bá kó èèyàn lọ ní àgàgà ní Ọ̀yọ́ state lọ́dọ̀ wá ń bì wọ́n tàn rẹ́ dì báyìí láti ìgbà tó bá ti bẹ̀rẹ̀ tí è parí ni nítorí pé nígbà tí wọ́n máa ń tún ẹ̀sìn láti ibi àwùjọ bìláì ẹ̀sọ́ in táwọn èèyàn máa ń kúrò kíkà gbé ohun ni bọ́ bá ṣe lè díhùn tó lè rán mú ṣe bá ṣàwọ́ mọ́ ẹnìkan bẹ tí máa ka Kùránì báyìí lẹ́kọ̀ọ́ ń fẹ́ dákọ̀ rẹ̀ àwọn ni ọmọ ajá ní sí fàfà kan gbà kankan ẹnìkan wọn ni ìjọ tó wọn bá gbóhùn èrò ọ̀run sùn ní ìpele ń bẹ ní ìpele ẹ̀sẹ̀nu lẹ́nu ẹgbẹ́ bọ́ kí ó tó yí ẹni o ṣé ẹ sì mọ̀ pé a ti ní muskila kan lọ́dọ̀ àwọn àwam àti àwọn ọ̀rọ̀ àti pé wọn ò kí o ní tí ẹ máa ń rò ní wípé rìkìsí àìgbọ́ra ní yémi láàrin àwọn àfa nípa pé wọ́n máa ń pè gan ara wọn nǹkan òdodo ń bẹ́nu Islam so tí ẹni tó bá wá mọ tó ń rìn débi òdodo ń bá wà tí bá ti ń rí tí ń fi tí sọ́dọ̀ Islam tí èsà rẹ̀ tó wá fẹ́ máa ṣàlàyé ìkan mí ní máa ń jọ lójú tẹ̀ wọ́n wá máa fẹ́ fi jọ́ọ̀jì àwọn kìrìsìtẹ́nì wípé níjọ́ lẹ́rí kí pásítọ̀ kó takò pásítọ̀ lórí irọ́ náà tí ẹni bí wọ́n ti ń pàdé ṣùgbọ́n ní Islam kò sí bákan náà wa hadhihi al-umma lan tajtami ala dalalah ara àánú tọ́lọ̀ sí fún wa ni ó mọ̀ yìí ara pé Ọlọ́run ọba ó sì nífẹ̀ẹ́ wa tó sì ti sàdé fún sàlám ó náà ní wípé gbogbo wo lè sùn ká dórí kọ̀bì kan náà kọ́ wá jẹ́ pé ibi tí ọ̀dà ni kọ́ ló sì dáa ni lálàlálàlàlà so ìgbà yẹn díẹ̀ èyí tá a lè fi sọ wípé musabaqah ṣẹ̀ṣẹ̀ wà nítumọ̀ nílẹ̀ Yorùbá ó ní ìgbà tí Sheikh Abbas Zakariya adamallahu hayata lórí dáadáa tí wọ́n dé padà sọ́dọ̀ tí wáwò nìbàdàn òun lọ́wọ́ di pé wọ́n ń kọ́ wa díẹ̀ tá a sì wà ń rí náà rí kíkọ́ rẹ̀ àtìgbà náà àwọn alhamdulillah gbogbo nǹkan dẹ̀ ń fẹ̀jú sí bó ṣe pé àwọn àkọ́bí òdó lè hàn lọ́rùn gbá náà pé wọ́n máa bá yàn tírénì àwọn tí wọ́n máa musabaqah àwọn nínú àwọn fẹ́ tírénì tí ó di àfẹ́sìn tí ó di àfẹ́ oníkùránì lọ́la láti so ìgbà yìí kí ni wọ́n wọ àmàdárísù ìwọ̀n àmàdárísù torí pé wọ́n kọ́ ń tẹ̀jú ìdùn náà ṣùgbọ́n a kọ́ gbígbà tí yàn kàn kọ́dà ẹnu mi bẹ́ẹ̀ náà olùkọ́ tọ́kọ́ àti pé orí wọn ti máa sọ so kò sì tẹ́tì bí kò tí wọ́n bá fẹ́ ká
Quran ọlọ́run sáfì kí nìyẹn náà wárọ̀ débi pé bàbá Madu Larobi wọ́n ṣe dáadáa tó pọ̀ gan wọ́n tó kó àwọn olùkọ́ jọ ní Madu Larobi tí wọ́n fún wa ní extra class fún gbogbo olùkọ́ tí ṣe àbáṣe wa máa ń kọ́ wọn nígbà náà kọ́lọ́n bá wọn sí wọn lẹ́sàn lórí. ṣé kí tó kọ́ àwọn olùkọ́ fún àwọn olùkọ́. Naam. Ahsan Allah ilẹ̀kọ́ náà wà ṣe dára fún àtògbà àwọn fábà kan náà. A fẹ́ béèrè akramakumullah nípa jọ́nì láti lọ wá ìmọ̀ láwọn ìlú mi pàápàá jùlọ ní Saudi akramakumullah. Alhamdulillah gẹ́gẹ́ bí tí wọ́n sọ bọ́lẹ̀ kan pé Ànábì kọ tọ́lábù At-Tufail ibn Amr torí tọ́lọ́wọ́ bá fi pamọ́ fún tó sì fẹ́ fi jẹ́ kẹfà ọ̀rọ̀ Madina tí n bá padà lọ Jami'a lẹ́ni inú mi ó dùn ìmọ̀ kà sí òpin orí ṣùgbọ́n tọ́lọ́ ń bá sí ẹlẹ́ẹ̀kejì yẹn hàn mí ìmọ̀ sọkún kí mo wá lọ bẹ̀rún nígbà tá a ti dáwọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a ṣe nílọrin mo sì wà ládìẹ bá a ṣe dé mo bá gbọ́ wípé wọ́n tún gbé dáwọ̀rọ̀ kan wá sí Madu Larobi wọ́n sì gbé ìkan wá náà láti Jami'a Imam tó jẹ́ wípé èmi ò ṣe wọ́n dẹ̀ lẹ́ni tí ọba ti síta àkókò ìṣẹ́lẹ̀ kejì mo sá lọ Madu mo ti ṣe mo ní ìṣe àwọn sájára ọkọ̀ ọ̀rọ̀ pọ̀ mi lẹ́yìn náà so asábẹ̀rẹ̀ dáwọ̀rọ̀ ìmọ̀jókòó wájú kò sí tí àwọn àfáàtì ẹ̀mẹ́dọ́rọ̀ ìmá ń béèrè lọ́wọ́ wa tó jẹ́ pé èmi náà máa sọ ọwọ́ àdíjọ́ kan bàbá wọn sọ wípé al-asma'ul husna mahsuratun fi mi'a kama jaa min hadith Abi Hurairah wal hadith makhrajuhu fi sahih inna lillahi 99 isman mi'atan ila wahida man ahsaha dakhala al-janna mo ní la bàbá yẹn béèrè pé sí gbogbo kọ́ lóhùn sí náà ti wà nù mo ní bẹ́ẹ̀ kọ́ mo ní kí ló ti mo sọ bẹ́ẹ̀ mo bá mẹ́rin mo ní lima jaa min hadith Abi Mas'ud radiyallahu ta'ala anhu fima akhrajahu Imam Ahmad fi al-Musnad àṣẹ báàfin yẹn gẹ́gẹ́ ni bàbá yẹn fi gba magister bàbá tí wàá tọ́ wá ṣe dáwọ́ tí àyẹn bẹ̀rẹ̀ wọ̀ mí dùn ní àṣìmọ́ ọ̀làwọ̀ lè sinna bàbá ń sádàálì ọwọ́ àdìjọ́ kan wọ́n bá ní ẹgbọ́n òwe mọ́ lọ́wọ́ èmi ń bọ̀ ní dáwọ́rọ̀ ǹjọ́ náà ara mi wà yá mo bì tẹ́ mẹ́ta mo sì màrí ọ̀pẹ̀ mo ń gbé Basọ̀run bí mo ṣe dé gẹ̀ẹ́tì mo tún bì ọkàn mi kan ní kí n padà mọ́ ẹ̀kọ́ la pé ìní padà ìjọun mọ̀kà bó ṣe rẹ̀ mi tó mọ̀ sá gbòrí lé kí lùkọ́ lọ́wọ́ ìyẹn bá dé wọn bá ń pé ó kọ sọ́rọ̀ wọn wá kí kankan wọ́n sápà bí mẹ́wàá bá lọ́sọ́dọ̀ ọ̀gá dáwọ́rọ̀ wọ́n ti lọ́dọ̀ ọ̀gá dáwọ́ bá ní nurida an nakhtara minkum man yaqra'u lana al-Qur'an yawm al-hafla afẹ́ wo ẹni tí ó kàkúrà ń fa níjọ hafla láfẹ́ múnú yóò wọ́n bá ní ant ọba náà kásìmì pé ismuk múní Sulaiman ó ní alhamdulillah تقرأ لنا يوم الحفلة لو شاء الله ذلك أبا سوفين دي بلق بي وأنت وني أنا أجيد القراءة وني من أقرأ منكم أنا هذا شيخي gbogbo ẹ̀mẹ́sẹ̀ sẹ́yìn kú bá náwọ́ sí mi pé àfá àwọn rẹ̀ ọwọ́ ní kí ló tí máa dùn dá àwọn láàmù tí a lọ kóyàn mẹ́wàá fún àwọn náà kẹ́ ẹ lè mọ̀ pé àwọn máa ń pọ̀ nílẹ̀ lọ́dọ̀ àwọn èmi sì ti jáde àti ètí jáde àwọn tí so mo bá ní kí n padà wà mọ̀sájókòó bàbá títí èyí tí mo ní bèrè òun náà jókòó mbẹ ọba ní kakọ́nà mo bá kakọ́nà mi bàbá ń ṣe ọ̀nkà tí àkàndọ́ ọkà pàtí àndé ọwọ́ ń gbọ́ tí mo ń ka nígbà tí mo sì tán àkàndídé ń bẹ abálọ ẹnìyàn bá dọ́gbọ́n bá mi padà èyí tí máa ń bèrè ń tásì pé ṣé mo lè rí òun padà mo ní kò sí wàhálà ọ ní tọ́ba di fatrọ̀ kí n wá pé àwọn èèyàn wọn fẹ́ sí mi tí kò wọ́n wà pàdé níbi rábà ń bá wa à ń pè ní Sheikh Abdullahi ibn Salih al-Ghusn dọ́kítọ́rù lọ́nà náà láti Jami'a Imam wọ́n bá ní àtúrídù àǹtàtì ọba gbé tí a fún mi pé kí n kà tí a lọ́bàá kan wà bẹ́ẹ̀ tó jọ rẹ̀ ọba ní èèyàn ka Kùránì báyìí ò tún ní ó náà ti rí àìmọ̀ irú ẹ̀ tó yẹ pé èèyàn ka Kùránì tí ò ní kọ́dà kò lè dá ọkọ rẹ̀ kọ ní lárúbáwá ọba gbọ́dọ̀ ọba ní ọ̀dà tó bá di ní ọ̀la kí n kó ṣáadá mi wá mo bá kó ṣáadá wà lọ́ba rí gbogbo rẹ̀ ntí yà á sùn látó kéde lẹ̀ wọ́n bèèrè pé wọ́n mú jáde mẹ́rin ní ìwádìí wa ní aturidu an tatiya ila al-mamlaka tati ila shaykhin kana mutaqa'idan min al-mahkama indahu maktaba kabira tulazimuhu mulazamata ar-rajuli dhillihi takunu ma'ahu laylan wa nahara تقرأ عليه الكتب وقال لأني أرى كثيرا منكم يريد أن يلتحق بالجامعة مباشرة ó ní ṣé mo láìkí láti wà mọ́mọ́láka kí n wá jókòó pẹ̀lú bàbá kan tó jẹ́ wípé kọ́ọ́dé ni ó ti wá fẹ̀yìntì
ṣùgbọ́n ní library tó tóbi ó sì ní mosque pé màmá bá wọn kọ́ ọgbọ́n ọmọ ní Quran màmá kírun fún wọn níwọ̀n àmọ́ katia fún un ó nítorí pé ó mọ̀ pé gbogbo yín ntí sáà máa ń wù ní pé kẹwàá sí jamia kẹwàá jamia mo lọ dá mo ní bọ̀ jamia wà ń kọ́ mumkin bada sanatayn tẹ́tẹ́ bil jamia ana muhadir bil jamia lecturer ní jamia tó bá dẹ̀ yẹn ọdún méjì tó bá dẹ̀ fẹ́ wọ jamia. La ilaha illallah àṣì ẹni àṣì bó ṣe dé ó ti sọ fún mùdírù àrọ̀mí nígbà náà èmi sì sẹ́rẹ̀ àrọ̀mí Siddiq as-Sudani Siddiq wá sọ fún wípé kọ́mọ́dà mú kankan o òun kọ́ lù north ní Kano òun rọmọ Sudan fọ́kó tó péjọ méjì jọ mẹ́ta kọ̀ wá rí lárúbáwá ó sì lẹ́mì bó ṣe lọ bá Siddiq nù pé má dàmọ́ mo ti rí ẹni tí mò ń wá lọ bá ní tanigbà Suleiman hada muwazzaf indana pé muwazzaf ni ń gbà wá jẹ́ muwazzaf ẹ ti bá wọn ṣiṣẹ́ ń gbà náà èmi ti bá rò mí nìṣẹ́ ó ní mo ń gbà wá jẹ́ muwazzaf nǹkan ó ní wọ́n ni wọ́n mutazawwij ó ti níyàwó torí pé tẹ́sán mi pé ẹ̀fẹ́ tí ó ti níyàwó ó ní wá nǹkan mutazawwijan ẹni tó sàtì ẹ̀ wá ti márì náà sẹ́ ẹgbẹ́ tọ̀ òun lọ́rùn náà so lábàáyé wa sọ fún mi wípé ẹni tí mùdírù àrọ̀mí ní sọ fóònù bó ṣùgbọ́n òun ti lọ sọ fún padà onígbà tí wàá ń yẹn wá sọ pé sọ ma pé ìwọ náà oṣù mọ́rì yábì ọ̀rọ̀ sá padà wà wọ̀ débi pé mùdírù yìí sì dáadáa pọ̀ bó ṣe jẹ́ pé kálukú mọ̀ pẹ̀lú àwọn wàkọ̀ kan ọlọ́run wa sọ di bọ́yì ní màá sí travel so báà ní musafi travel níjọ́ tí wàláhì mo dé mamlaka kí n tó mọ̀ pé àṣẹ bàbá wọn tó ní bàbá wọn. Allahu akbar abẹ́ nìyí. ayọ̀ so mo sì wá dọ́dọ̀ ṣe aṣáàkiri àmúrí mọ́sìkì wọ́n bá òdìjọ́ kejì torí pé alẹ́ ni mo fi dé mamlaka njọ́ náà bó ṣe di ìjọ́ kejì ní bá mú mi wọ́n bá kó kọ́kọ́rọ́ fún mi kọ́kọ́rọ́ maktaba library òkè kan mo sì maktaba báyìí omi ń dá lójú mi ní pé ṣé ìsìláàmù tó báyìí yìí rí kútùbù sí tápì báyìí tá a fi jáde máàdù gbélé ṣòro rẹ̀ ẹ̀dọ́ ìsìláàmù sí ìsìláàmù tó báyìí ni. àtẹ̀rí ìwé tẹ́ra wọn tíra. musahilu nafsi. Allahu akbar kabira. omi bá ń dá lójú mi pé ẹ̀dọ́ kí la wá tí ìkè ní kéwú oníyàn àjọkù ma so bàbá wa rí hafizu ni wọn. Masha Allah. tí a bá ti jí lásùnbà tí a bá ti kírun tán wọ́n bẹ̀rẹ̀ mọ̀rọ́jà àwọn ọmọ kàlórí náà máa bá wò di wákàtí lè ṣarọ́k wọ́n yàn náfìlà wọ́n lọlé wọn mìíràn lọlé alọ́jẹun àwọn àpàdé padà bíi 7:30 sí ètò ní maktaba ìwọ̀n àmọ́ kàtí àfọn la yukhrijuna min al-maktaba illa adhanu adh-dhuhr ní nǹkan kò ní gbé akó ń bẹ àfìgbà tí a bá tó pé dhuhr so tó bá di ẹ̀yìn dhuhr wọ́n lọ jẹun wọ́n kàlùkò sùn kìlúlà asiri èmi wọ́n padà sí halikọ̀ ń kọ gbogbo ọmọ àdúgbò so tó bá ti di magribi a tó padà sí maktaba lẹ́lẹ́kejì tí aláwọ̀ àká tí wọ́n fi pe ìṣáì lẹ́yìn ìṣáì mo ti fúri nù mo wá rí pé ogun tí wà bá ń sọ wallahi al-usulu thalatha ní fi bẹ̀rẹ̀ fún mi mo wá rí gbogbo tí ń sọ ìní gbọ̀n kankan rí àkíyà lílì mọ́ ma wá padà maktaba lẹ́yìn ìṣáì ń wà kó ń bẹ́ ní 2 lóru sí 3 gbogbo ń tà kan pátá máa wá so in tó bá jẹ́ pé wọ́n tọ́ka ni pé àkọ́rọ́jà wò kíní kan ń wà lọ ibi tó wà tí n bá rí kẹ́rìmọ̀ kẹgbà kíní títí mo sì wá ń lò gbèsè ayé mi mo wá wà bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ mo wá ń rù kìí sí tó jẹ́ ń runú ẹ̀ẹ̀kan ni mo máa sábà jẹ lójúmọ́ owó tí n bá nílò mo wá ń lọ fi ra tíà wọ́n kà díjọ́ kan ni mo á dínú mọ́sálásí wá rí mi wọ́n ní kí ló tí àwọn àjòjì tí wọ́n bá ti dé lùí mo sì rí ọ̀tọ̀ táwọn èèyàn bá ń ṣe táyà báyìí ikùn ó jókòó sórí ìtàn wọn ni náà Bangladesh àwọn India àwọn kankan ní ìjẹkújẹ tó ń kálukú ń jẹ kí ló tí mi ò yọkùn tí mo ṣe ń lọ́sẹ̀ mímí rẹ̀ láti tí kù derek tí mo lọ sí fẹ́ tó àwọn pé òun fún mi ní okùn àwọn kanú àjẹmọ́ èèyàn dáadáa ni kí n kò lẹ́tà sí wọn bá kò lẹ́tà sí kan náà wọ́n bá fún mi lówó tí ó fẹ́ tó bí 3 million owó Nàìjíríà mo bá lọ ra tíà mo bá tún jẹ gbèsè sí mo ti lọ ra tíà. ẹ tún fọwọ́n tó ra tíà rẹ̀. ra tíà yìí tó wá yà lẹ́nu náà bàbá tó fún lówó mi mo wá tún ní àwọn kan nínú àwọn ọlọ́pàá ni wọ́n sẹ́ni láti Jẹ̀núbù wá sí Riyadh àwọn wá sí at-tadribul askari so wọ́n wá sí bí police training so ní ọba láwọn ọmọ wa kí lọ́dọ̀ mi mo sá àwọn mẹ́ta ni wọ́n ní kí làwọn máa kí mo fẹ́ máa gbà mo ní ìgbà nǹkan
mo ó wá kú díẹ̀ tí a fẹ́ máa lọ wọ́n ní ó yẹ kí n gba nǹkan mo ní ìgbà nǹkan mo ní àfi tẹ́ ẹ bá lè ra tí a fún mi ra tí a náà ní ogún mi wọ́n sì ra tí a capstar bíi 3 nítorí lè kúnnà capstar 3 lálẹ́ ọjọ́ kan torí pé ńgbà tí mo fẹ́ kó mọ̀ mi láka kọ̀ǹtínà mo fi kó tí àmì wọlé so mo wá bàbá wa máa ń parí Kùránì ọjọ́ 3 bá a ṣe ń kàtí àná àǹkẹ́lẹ́ so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo fọ́kọ̀ bọ̀ wọn láṣìírí ẹlòmíín sí magistrate lọ́yìn sí doctor lọ tí wọ́n bá wá tí wọ́n bá bá ìmì àti bàbá n tó ń kálukú máa ń fẹnu sọ náà ni pé sàn lè rọ́nà táwọn tó bá dùn mamlaka táwọn bá parí tán ó wà àtijọ́ kan àwọn dàkátìrọ̀ náà máa ń wá láti Jamia wọ́n wà jẹ́rẹ́sà bàbá àjọ máa ń jókòó àjọ ń kẹ́kọ̀ọ́ ó wá di pé mo rí pé tí àbá sọ nǹkan 10 màá ti mọ 6 díẹ̀díẹ̀ ó rí pé tí wọ́n bá sọ 10 ìwà náà èmi náà tó lè rí sọ sí gan tí wọ́n bá yọ̀ǹda fún mi ṣé o bá ń pè mí ní sheikh mi ní àárẹ́gọ́lá àtọ́ tí wọ́n líbù ní fọ́sásùn wọ́n wà nífẹ̀ẹ́ mi gan tí fẹ́ ń pọ̀ tí wọ́n máa ń sọ fáwọn ìkàkì pé tí Sulaiman bá kúrò dọ́ àwọn bóòlù sí lè rí rẹ̀ padà wọ́n sá lọ bá wọn jọ kẹ́kọ̀ọ́ ṣe mi ní tí ń rúgbó ẹ̀bí ní mẹ́sà padà lù wá ní sáà ní tí mo jẹ èmi náà fẹ́ lọ Jamia gangan wọn ò bínú sí mi báyìí láyé lọ́dẹ̀ mọ́tà ta'khudhu min hunalik ilmuka fil jami anta turjami'a wa laysa dhakaru kal untha Jamia obìnrin Jamia ọkùnrin ni àṣà wọ́n sá pamọ́ pé ṣé kò tọ́ ṣàròfà fún àti nǹkan àlọ́hùn ẹni mọ́jọ́ ń kọ yín bí so àṣà wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú gbogbo mo ṣe wá rí pé ìmọ̀ àánú Ọlọ́run ni ẹ wo wọ́rọ́kọ́ tí bàbá Albani wá tẹ ìka maktabatan olówó sá gbé wá lọ́nà pé kì í ṣe pé ẹ̀mí torí pé súnà Ọlọ́run ni pé gbogbo tí wọ́n ti pè ní mà gbogbo tí wọ́n ti jẹ́ mà ní ìmọ̀ tọ́lọ́run lọ́kàn wà lórí ni gbogbo tí wọ́n ti jẹ́ mà èèyàn ò ní máa rí ibi rọ́hà pẹ̀lú ìsinmi kí lè rí wa mínà dí tàbí ìrọ̀rùn gbà tọ́lọ́run bá dáná bí Adam tán ó wá ní Adam sókò òbí tọ́ wa máa lọ sọ́dọ̀ àmàlẹ́ká tó ń wó lọ́ọ̀kan wà ó ń náfà náà àmàlẹ́ká ti jùlọ sán àmàlẹ́ká kan ní díẹ̀ báyìí wọ́n ra jókòó Ọlọ́run ní fasallim alayhim wanzur ma yujibunaka bihi lọ́dọ̀ mọ́ Muslim lọ́dọ̀ mọ́ Bukhari ma yuhayyunaka bihi ma gbọ́n tí wọ́n èdè Ọlọ́run padà tó bá sáramà sí yàn ma gbọ́n bí wọ́n ṣe sáramà sí wọn náà padà fa innaha tahiyyatuka wa tahiyyatu dhurriyyatik bí wà tán máa rẹ bẹ́ẹ̀ sì máa kíra inú àwọn afáwà fi sínú kọ̀ọ̀sìn wọ́n fi nù brákẹ́tì wípé a jẹ́ wípé tawallallahu ta'adiba Adam fúnra Ọlọ́run ló fi ànàbí Adam sì bí kéw torí pé ọ̀rọ̀ lọ́rùn kọ̀dá sẹ́gbẹ̀ àwọn àlẹ́kàn ọwọ́ adarú bí ọwọ́ ni máa lọ sẹ́nu géètì wọn ọ̀rọ̀ tí a jẹ́ wípé lẹ́ẹ̀kejì gbogbo tí wọ́n ti ń pè ní mà èèyàn ni máa rí pẹ̀lú rọrùn so ẹni tó náà bá wá fẹ́ kó dáwọn àyè kan Ọlọ́run wà gbégbá ọ̀nà bí tí mo ti jẹ́ tiẹ̀ tí èsì ìsọ́nà rọrùn kìí ṣe pé bóyá nǹkan ni ọ̀fẹ́ bẹ́ẹ̀ yọkàn bá rẹ̀ bẹ́ẹ̀ náà ni Ọlọ́run wà fi adùn nǹkan sí dára. Ó wà ṣe kẹ́ dárúkọ sheikh tí Ọlọ́run ní pé kí ẹ̀kọ́ Sheikh Al-Fadil Salih ibn Abdullahi Al-Ghusn méjì ni wọ́n ní mamlaka a ní àwọn family tí a jẹ́ Ghusn lè jam a ní Ghusn bàbá yẹn ti kú tipẹ́tipẹ́ ní tiwọn ṣùgbọ́n Al-Ghusn làwọn ilé wọ́n jẹ́ ara Qasimu Qasimu yẹn Buraida náà ni wọ́n Unaiza ni bàbá wa Ibn Uthaymin so Qasimu ìlú títún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pọ̀ àwọn Qasimiyun àwọn náà sì lọ́lọ́ ń gbé mọ̀sọ̀dọ̀ wọn ní mamlaka níbi ìkéw àwọn náà ni Alu Najid in tó sì fà náà ni wípé ilé kéw àkọ́kọ́ ibẹ̀ ni ìjọba dá lẹ́sì ó sì jẹ́ kí wọ́n pọ̀ ní ìjọba ó jẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni agbárí ìyábìmọ̀ ṣẹgbọ́ bàbá ìsábà pọ̀ ọ̀sẹ̀ kan méjì jẹ́ tí wọ́n fi lọ sí Qasimu àti wọ́n àwọn èèyàn ẹ̀ ń bá ti àwọn ará mamlaka òtún àti bá ti pé Qasimi àwọn ará mamlaka náà. Ẹ̀yin tí àwọn wà láti ilé ètò yín ètò wa Flag Bearers of Sunnah náà ni à ń ṣe àwa pẹ̀lú àwọn stars wa Al-Ustaz Sheikh Sulaiman Muhammad Al-Awwal Ambiya Allah yahfadhu. Akramakumullah ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní máa ń yà wọ́n lẹ́nu pé Ustaz Ambiya pé quwwatul hifdhi yẹn pọ̀ gan. àmì ọlọ́run mẹ́rin fi náà. Barakallahu fikum. Ǹjẹ́ ó ní nǹkan kan tẹ́ ẹ lè sọ nípa rẹ̀? Akramakumullah. Mo ti yẹn díẹ̀ wípé ana da'watu walidi tí n bá sọ pé ó yé èmi náà wọn kàn fẹ́ parọ́ fún ẹni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ìlú síbi ìwé
wàláhì wọ́n máa ń dúpẹ́ ní gbogbo ìgbà fọba dídà. ìwé kéwú ni. ayò. Assalamu jazakumullahu khair. Assalamu alaikum. Látìgbà tí ẹ ti wá padà dé sí Nàìjíríà, ǹjẹ́ a rí àwọn challenges kùdíẹ̀ káàtó nǹkan kan tí ẹ ti rí àti bóòlù ẹ ṣe fèsì àwọn challenges àkàrà ọ̀pọ̀ Barakallahu fikum. Assalamu alaikum. Alhamdulillah, challenges mo rí ó tóbi ọ̀pọ̀ kò fẹ́ ṣe kàtà, ṣùgbọ́n nǹkan kan bẹ̀ tí ó tètè yé mi tó jẹ́ pé ìgbà táwọn challenges yẹn yọjú ló yé mi ó ní pé kí ló fà tó lọ́n fi ṣe mí lọ́mọ arúgbó àṣẹ torí dáwà ni, torí pé mo dàgbà láàrin àwọn èèyàn kan tó jẹ́ pé mo lè receive ní lè sẹ́ndì àwọn tí wọ́n dọ̀rẹ́ bàbá mi bí àwọn 90 80 tí wọ́n mọ soríṣiṣẹ́ àwọn ọ̀rọ̀ ńláńláńlá mo lè máa ṣe jókòó pẹ̀lú wọn ìyìn lè dá sí, ṣùgbọ́n mo rí ẹ̀kọ́ tó pọ̀ kọ́ lára wọn àti òye tó pọ̀ ọwọ́ Ọlọ́run fi wá ràn mí lọ́wọ́ pípọ̀. ìyìn ní problem pẹ̀lú ẹlẹ́sìn mi Nasara ni kùfàrù náà o, ìyìn sì ní problem pẹ̀lú Sufi bí àwọn Sufi yà mà ní problem o, ìyìn ní o mo ní problem pẹ̀lú àwọn tí wọ́n sọ wípé Ahlus-Sunnah wal Jamā'ah náà làwọn tí wọ́n ti pín wa pẹ̀lú ẹgbẹ́ àwọn tí mo ní tí wọ́n forí sọ mí náà ní ìsì forí sọ wọ́n àlàyé mo sì wọ́n wá sọ mí ló kọ̀ọ̀kan jọ́nà lọ́hùn wọ́n ń pè lájàmá kọ̀ wá tètè yá àwọn ọ̀dọ́ wípé if you want to kill a dog òní kọ́ ẹ̀dà yẹn give him a bad name n tí wọ́n ṣe ń jọ́nà lọ́hùn náà torí wípé n tí ń jẹ́ lájàmá kò exist kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú ọpọlọ ẹni tí wọ́n ń pè lájàmá kì í báyàn jókòó pọ̀ lájàmá kì í níyàwó lájàmá kì í báyàn kírun pọ̀ lájàmá kì í báyàn wọkọ̀ pọ̀ lájàmá kì í báyàn wà nínú stúdíò pẹ̀lẹ́ nìkan lájàmá kì í ránjẹ lọ́dọ̀ ẹlòmí gbogbo ohun tó bá ṣàjọ pé yóò so mọ́ ẹlòmí kò ní ṣẹlẹ̀ ní òsèmí rẹ̀ sẹ́yìn tí wàá gbébà ṣe ń bẹ̀ níta ìsọjọ́ náà lọ́nà náà sì ní pé láẹgbẹ́ torí pé ńgbà mo dé ọba dẹ́dàrí mi pẹ̀lú pé mo fẹ́ sọ yìí mọ́ tí ń jẹ́gbẹ́ tí mi lọ́mọ́ lákàtí mo tún mi dé ó sì ṣẹlẹ̀ sáàfà wa kan ìnìdákọ̀ wọn wàláì dókítà ni wọn parí Jamiu Islamiyya èmi dr Ẹlẹ́yìnlá àtẹnìkan a wà pẹ̀lú wọn ní hòtẹ́ẹ̀lì ní Mẹ́dínà jọ náà àwọn sọ̀rọ̀ ìgbà ní ti ń jẹ́gbẹ́rẹ́ kankan dr ni a sílẹ̀ bọ́jà náà sì ń ṣe àníwọ̀n bẹ́ẹ̀ náà tàbí ọ̀nà ń bò kílẹ̀ tẹ́tẹ́ wọ́n sì ń sọkọ́ báyìí kọ́dọ̀ ọmọ Ìlọrin ní àfáà ní ẹni Ọlọ́run ni wọn Ọlọ́run sí gifted ni wọn mọ̀húbù ní sheikh ìnìdákọ̀ wọn dr ni wọn wá ń da omi lójú bí ìgbà tí ọmọ kú fún yàn sọ́lọ̀ rí báyìí ó lè ṣẹlẹ̀ tí yóò kè wúrú tí ò ní mọ̀ pé nǹkan nítorí pé ẹlẹ́gbẹ́ gan fúnra wọn wọ́n ní ẹnìkan tí ń pè ní ahùn náfọ́rì ó lẹni tó jẹ́ wípé kò máa burú àwọn kì í sí ìtaka wọn kọ́ra wọn lè máa fún lẹ́kṣọ̀ gan wọ́n máa wà á lò fúnra wọn tí ó jì kí wọ́n máa gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ tí bá ń bẹ̀rẹ̀ nípa bó ti ń tẹ̀ ń sọ nípa wọn yóò rí bẹ́ẹ̀ wọ́n sọ máa ń fẹ́ tèmi èmi sábà wà pẹ̀lú wọn kí ni kankan ahùn náfọ́rì náà máa pẹ̀lú wọn wọ́n kàn máa bá wọn lò nígbà ló pé ìṣẹ́jà máa gẹ́lẹ́gì so ìyẹn ni a ti gbà ló kọ táàdì bó o ti so lágbára ìbánilókọjẹ́ bó ṣe wáhùn ilé epo ní kọ́ kí o sọ̀rọ̀ ti kó kan fún kí gbogbo wọ́n ráwọn èèyàn wá láti wá dágbèsì sí mi lọ́rùn tọ́jọ́ wípé àkọ́kọ́ ẹni tó fẹ́nu ẹ̀ sọ́ọ́sọ́ o a sì rẹ́ ń tó bọ́ sí gbangba wípé ìmánì wo ló ní tí ẹ bá ṣe pé ó sì ti ń bẹ lọ́dọ̀ àwọn yìí kọ́ tọrọ orú ó sì táwọn ní káwọn wá jọ fòsì yẹn sí competition kó lè mo tún bọ́ sí ọ̀dọ̀ ọba dẹ́rẹ́ mi bá tún yí rẹ̀ lóru mọ́ lọ́wọ́ yìí ní mọ́ní àbákiri o yìí sì ní ti Umaru mọ́ tàmí ló sì mo sì fẹ́ manage òsì o Ọlọ́run ṣe mí jẹ́jẹ́ o so ní gbogbo wa yìí tí mo lè sọ́wọ́ atán náà dì sí ṣùgbọ́n mo dúpẹ́ fọ́ parí rà pé ó lò mí láti bá sọ̀rọ̀ àwọn shabab torí pé ní nǹkan bí ogún ọdún sẹ́yìn tí èèyàn bá jálù súnnà in tó kù tí wọ́n bìnrin pé ń bolẹ̀ bìlọ́ngì sí tí ó bá rí bí dákò ojú ọmọ àti ọ dàbí ọ̀rọ̀ bí zina sí fánlé fáwọ́kọ́ tí bí abẹ́ àwọn ará ọ̀sọ̀ ọkọ̀ àwọn nǹkan kan pé àwọn olóní tí èpé tí èèyàn bá lè sọ pọ̀ níbẹ̀ ojú ọmọ àti bẹ́ẹ̀ lẹ̀sìn wárí jọ ní ìsìn èèyàn ò lè fi gbogbo ẹnu mọ́ sọ pé ẹlẹ́gbẹ́ làwa àkọ́ oní ọ̀gọ́ ti máa náà tí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ so ó ti di pé kéèsì pé wọ́n ọ̀pẹ́rẹ́tì o ṣùgbọ́n kákan wà jáde ká sọ wípé àwa là ń bẹ́ẹ̀ àti gbogbo ìjàzá tó lọ́n fún wa tó jẹ́ ká máa mọ̀ pé irọ́ ni kéèyàn máa sọ wípé ẹ̀sìn yóò ṣe é ṣe àfi pẹ̀lẹ́gbẹ́ iṣẹ́ ẹ̀sìn sí àṣepapọ̀ ni kìí ṣe iṣẹ́ ẹni wọ́tà àwọn àwọn àdébí wọ́tà kọ́wá ṣùgbọ́n ìtẹ́yìn ń sọ ó ní iṣẹ́ pé a ṣe fọ́lọ́n à ń ṣe é fẹ́ gbé ìta ìyọkú mẹ́rin nù
Barakallahu fikum, ahsanallahu ilaykum. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè sọ pé mo fèsì hàn. màá tún rí àwọn tó tún jẹ́ àmì ìrù wọn tí wọ́n jẹ́ bàbá fún mi tí ipò bàbá ní wà tàbá jọ pé ìgbà kú bàtà mo rẹ́ni tí ó sọ nǹkan mìíràn fún mi ń kọ́rọ̀. mo tún wá dìde láti máa tún àwọn nǹkan yìí ṣe lábẹ́nú ẹni tí mò ń gbọ́ lágbára tí mo rọ́dọ̀ ẹni yóò mọ̀ sọ fún mi pé èmi gan ẹgbẹ́ táwa gan dálẹ̀ àwọn lágbájá tó ń sọ̀rọ̀ wọn yìí wọ́n ti fẹ́ fọ́ torí pé mi ò mọ̀ pé gbogbo ẹgbẹ́ ni wọ́n máa ń pè ní spy ẹ̀yìn wọ́n ó tírénì wọn wọ́n máa lọ bí gbogbo tálù sínú ọba tó ti gbé dáwà kalẹ̀ tí bá máa ń kún kí wọ́n lọ wo sùúrù tí a bá ń lò ń bẹ àti ọ̀nà tán lè gbà wọ́ gbogbo ọ̀dọ́ wọn náà mo ti gbogbo ẹ̀ títí gbogbo wọn fi wá padà pé àhá ṣùgbọ́n nígbẹ̀yìn wọn ò rí mi gbámú kí wọ́n sọ wípé alárìnfín ni ẹlẹ́ẹ̀kẹ́ ebú ni rọ́ ní sultan john salaye náà láti john salaye gọ́ sí ebú kò sí nǹkan débi pé ọ́ dàrú máa wọn ṣàbábù mí lójú pé ùsásùn tàn wá ní mo máa yírò ní wọn tí ọ̀bọ̀ wá ní rí bẹ́ẹ̀ mo ti máa èèyàn wá bá mi lé mo jókòó lé mi náà láàárọ̀ ustaz ẹ̀ ń tà ọ̀dọ́ wọ́n tó bí 5 sí 4. ó lè ń tàn ọ̀dọ́. àwádẹ́ nífẹ̀ẹ́ náà fi jáde sí báyìí masasi àbúrò àjíyọ máa ń kírun ẹni tí mo mọ̀ náà ni kódà tó wáyé bá pé láìfù láti ní yọ ustaz mo ní kí mo fi ń tàn yìí á jókòó mọ́sìkì ọ̀dọ́ yìí jọjúmọ́ ẹ máa wọ́n láwà ní kan lọ gbogbo olóyè ó ti mọ̀ pé láwà ní ọ̀tẹ̀ bílíìgù lélẹ̀ ó ní wọ̀n ó lẹ́tọ̀ pẹ́yìn dẹ̀ tó máa wọ́n láwà ní kan lọ ẹ mọ̀ pé láwà ní àwọn báńdélé lélẹ̀ ó ní bákan náà tó ráhùn láwà ní kan ẹ rí pé láwà ní àwọn ẹlẹ́gbẹ́ lélẹ̀ ẹ rẹ̀ lómi yọ mọ̀ wọ́sọ́kò tó lẹ́sìn gangan uskas ẹja máa screen àti ọba wọnú mosque àwọn afárá kalẹ̀ fọlọ́ máa dúró lẹ́nu mosque báyìí afẹ́ para mosque ilé ẹ̀wù dáadáa mosque alùsùn wọlé jama tó pure Salafi gbáǹkó bẹ̀rẹ̀ sọ́jọ́ náà nù gbáǹkó tó fi kún yín bolú ti rí so oríṣi àwọn nǹkan báyìí lọ́tún lọ́sì so ìyẹn ó jẹ́ kí èèyàn rí pé àṣebi tọ́lọ mú yàn gbà yìí àṣe fún torí mustakbalu ni pẹ̀lú tí yóò fèsì lọ́dọ̀ àwọn èèyàn. Barakallahu ahsanallahu ilaykum wa nafa'allahu fikum. Alhamdulillah gbogbo gbìyànjú yìí náà kọ́lọ́n kó bá a forí sí kọ́lọ́n kó ṣe ní tẹ́wọ́ gbà. A mọ̀ pé ìlà ẹ ti lọ sí àwọn ìlú míì náà láti lọ ṣe dáwà. Ẹ bá lè sọ fún wa àwọn ìlú àtàwọn tí ó yá wọn invite yín láwọn ìlú míì Nàìjíríà ní outside Nàìjíríà tẹ̀lé lọ ṣe dáwà bákan. Assalamu alaikum. Alhamdulillah mo lọ sí Qatar through Abu Asma inani so àti Abu Sumayya ṣùgbọ́n Qatar pé kí wọ́n wá sálámà sí wọn ní abá tún yìí máa wá sí pẹ̀lú yọ̀ǹda àfáwà àgbà Sheikh Al-Fadil Dr. Rafi Al-Imam kọ́lọ̀ ń dákun kó jí kárí wọn pé ṣùgbọ́n pé mo dìde láti lọ ìlú kan tó yàtọ̀ sí Nàìjíríà láti lọ sí dáwà Abidjan náà tó ní sẹ́yìn hajj Africa Coast so bóyá bí ọdún 2 sísìn ó ní mo lọ mo sì torí pé n tó gbé mi lọ náà ní dáwà yẹn kì í sáwọn ará Abidjan ni wọ́n pè mí àwọn ará Yamsokoro ni wọ́n pè mí kọ́ má jẹ́ àwọn ará Abidjan àṣírí kan bẹ́ẹ̀ tó dé pé mi ní sọ torí àṣírí yẹn yóò mílé yóò mi oko ṣùgbọ́n wọ́n ṣe dáadáa púpọ̀ àti airport náà ti wá pàdé mi pé Yamsokoro gangan là ń lọ ṣùgbọ́n a gba inú Abidjan kọjá torí Yamsokoro gangan ní apàdà fẹ́ kó capital wọn lọ padà nísìn so bá a sì plan rẹ̀ nìyẹn ṣùgbọ́n láti Abidjan alhamdulillah àwọn ọmọ yẹn ṣe dáadáa pọ̀ pé òṣàṣù olè kọjá lọ́dọ̀ àwọn olùjọ́ méjì ọjọ́ mẹ́wàá wọn yìí lọ́dọ̀ àwọn àti gbẹ̀ ńlá gbà lọ sí ibi tí wọ́n ń pè ní Dibonkoro láti Dibonkoro a padà sí Yamsokoro a padà sí Tibesu láti Tibesu a lọ sí Lakuta láti Lakuta a lọ sí Divo láti Divo a tó padà sí Dibonkoro a padà sí Yamsokoro a wá sí a padà sí Nàìjíríà kọ́ni jọjọ kó Nàìjíríà yín kọ́ ẹ̀yin àgbàlagbà ní Haúsá jẹ díẹ̀ ní gòrò kí èrè ò tó pọ́n kápẹ́ tilẹ̀ Yorùbá ni wọ́n rẹ̀ pé àwọn lọ́yà ti gbé mi wọ Èkó àti àmì Èkó true
dr wa dr Ajijola Akiu àti ẹni wà lọrin Sheikh Al-Fadil professor Alaru هذا بيان للناس so wọ́n sáà wí pé ìtàn kwana ká wá tọ̀ wájú wọn Ìjẹ̀bú ìlú mi kejì tí ẹ̀tún náà àgà Ìjẹ̀bú Òde wọ́n máa ń sọ̀rọ̀ gan fún wa wípé èmi gbà pọ̀ lọ́ọ̀ ni ó ṣe o ṣùgbọ́n àsìjẹ́bù ni ó lò àṣẹ pé ọ̀rọ̀ lánàá ọ̀rẹ́ tó ti di ẹbí ìjọ ni wá ní Ìjẹ̀bú Òde àgàgà ní ìdílé àwọn Adémọ́lú kọ́rọ̀ méjì kọ́rọ̀ wọn dárò bákan náà Abẹ́òkúta alhamdulillah Àkúrẹ́ lọ́dọ̀ àfáwà Dr. Lukman Idris Chikoni bákan náà Ẹdẹ lọ́dọ̀ sásùwà Habibullah Ẹdẹwí bákan náà lẹ́kọ̀ọ́ ní káàkiri débi ṣùgbọ́n tí wọ́n bá ní tàbí bàbá mi lẹ́kọ̀ọ́ ṣé ó Nàìjíríà náà ni kọ́dà àwọn ará Èkó wa lọ máa fẹjọ́ mi sún wọn tí wọ́n bá ti fẹ́ fún mi ní wọ́ọ̀sì tí ìbàlẹ̀ ráyè wà wọ́n àgbé gbọ̀dọ̀ bàbá ní ọ̀dà mọ́ pọ́lọ́sẹ̀ ń gbọ̀nà ní arákùnrin bàbá náà tẹ̀lé bàbá èso márùn ọba aláṣẹ ni bàbá kọ́nà jẹ́ kí n rí gbogbo wọn pé kọ́nà méjì kí ọ̀rọ̀ gbogbo wọn dẹrù bákan náà Sheikh Al-Fadil Dr. Sharafuddin ní Ògbómọ̀ṣọ́ kọ́nà jẹ́ ká yàwọn náà pẹ̀ ní ti dáadáa. Ká tó lọ síbi àwọn question nípa àwọn ìgbìyànjú nípa project tẹ̀ ń ṣe ẹ ṣe ní contact pẹ̀lú àwọn sheikh tí wọ́n kọ́ yín ní Saudi àti pé nígbà tẹ́ fẹ́ kúrò gan bóò ló ṣe rí àwọn sheikh àkàrà ọkàn lọ́wọ́ bí kí mo tún dá yín padà sí sheikh ọlágbára dáwà náà ló gbé mi kú torí pé in tó gbé mi kú mo ní hálíkọ̀ kan tí mo máa ń ṣe fún àwọn Saudiyun so hálíkọ̀ yẹn nìkan ti wá dìde wípé idha kana rajulun أجنبي يعلمنا أمور ديننا ونفهمه إلى هذا الحد ما ظنكم لو كان بين ظهر آلي tí yàn bá wá láti ìta tí ń kọ́ wa ní ẹ̀sìn tí wọ́n ń yí abáyé pẹ̀lú wàláhì so tó bá jẹ́ pé àwọn èèyàn rẹ̀ ní sálàyé fún lọ́jọ́ náà ẹ̀yọ́ báyìí kọ̀ sí dá méjì nù ẹjẹ́ ọkùnrin yóò sáfà nílé wọn ju gbogbo tó ti gbà lọ́dọ̀ àwọn bàbá yìí ní dáadáa yìí kọ́ lọ́ máa fa ká ẹnìkan ní ṣé ẹ̀yin lẹ́kẹ̀ẹ́ta fún ilé ayé rẹ̀ mọ́ tó bá ti lọ náà so alikọ̀sá pin méjì níjọ náà báwọn apá kejì sì sọ fún mi pé ṣé wo ilé tí mò ń gbé ọkọ̀ tí mò ń wọ̀n kíní kàdá ń ṣe níbi ṣe ni yóò wù mí jù àbí kí ló mọ̀ sí dáwà àwọn ó sì kọ̀ mọ́sìkì àwọn ó sì kàrìkà àwọn tí ń fa mi ẹnìkan bẹnu wọn à ń pè ní Sultan onífẹ̀ẹ́ mi pọ̀ ó wá sọ fún mi wípé kí n má lọ Nàìjíríà mọ́ ilé tó fẹ́ fún mi níjọ náà èèyàn ò lè fi 850 million kọ̀rọ̀ ẹ̀ níbi kí n jájọ máa gbé kí n dọwọ́ tó ń tí wọ́n bá wá níbi kan bẹ̀rẹ̀ ayé tó jẹ́ kọ́ńtírì tó wù mí lọ tí n bè débẹ̀ kí n sọ kọ́ lọ́mọ gbàṣẹ́ ẹ̀hún torí rẹ̀ àtúnwò àtàwọn kan àjọṣe mọ́ bí mo gbà láti lọ Nàìjíríà àwọn èèyàn mi wà náà yóò tó yí ìrúnà kí a náà rí fún pé tó wọ́n bá ti rí àwòrán ọmọ wọn ní ìsìn wọn ò rántí nǹkan mímọ̀ ẹni tí wọ́n bá ń rí ní ọmọ nǹkan kan so kọ́nà tó jáde kó bá ń sọ náà lẹ́sàn lórí àti gbogbo àwọn jàmáà yẹn pátá. Naam, Sheikhana akramakumullah al-karim alhamdulillah a ń rí pé ẹ ti bẹ̀rẹ̀ project library kan a fẹ́ kọ́kọ́ béèrè gba kí gangan ni ó bí library kí ló dé tó yẹ pé library ni mo tó fẹ́ dáwọ́lé kó tó wá rí pàtàkì àwọn lọ sáwọn project ẹ ti ṣe àbáwọn lè tó jẹ́ gbẹ́ ṣe máa ṣe akramakumullah. Alhamdulillah n tó bí pọ̀ ṣùgbọ́n olórí gbogbo ìjọ náà ni pé àwùjọ ti fọ́jú pọ̀ pẹ̀lú social media tí wọ́n ṣe ní yàrá kan tí ò nílẹ̀kùn kò ní window wọ́n wá kó gbogbo ayé bẹ̀ ajá ń bẹ́ẹ̀ ẹlẹ́dẹ̀ ń bẹ́ẹ̀ wèrè ń bẹ́ẹ̀ ẹni tó rè pé gbogbo afọ́gbùgbùgbù ẹ̀ papọ̀ báwọn tó fi wá di wípé in tí èsì original làwọn èèyàn ń pè ní original bákan náà nílẹ̀ Yorùbá wa tí wọ́n bá ń béèrè wípé ta lẹ́nìkan tí bá láàfáà ni
in tí ó sáré wá sọ́pọ̀lọ́ àwọn èèyàn ni wípé só gbówọ́ torí pé wọ́n ti mọ̀ pé táwọn máa ń bá nílé àfáà ìdá pé ogun ó ní ayanran tí wọ́n mọ̀ káwọn ọ̀gá sí so tí ò sì lè dá nǹkan kà tọjọ́ mọ́ kíw ojú èdè ẹlẹ́ẹ̀kẹta gbogbo wa ń jáde lè kíw àwọn ti jáde lè kíw nìsín láti bíi 30 years ago lọ́dọọdún tí Saudi bá múnú sẹ́ẹ̀tì kan kò sẹ́ẹ̀tì tí a ti kóyàn mẹ́wàá rí wọ́n sì lè jẹ́ 500 tí wọ́n jáde kèsí ìsílé kí ẹyọ kan gbogbo lè kí ó kàkàkà bá nù wọ́n lè mọ́mù nù sẹ́ẹ̀tì mi wọ́n lè mẹ́rin kan nù sẹ́ẹ̀tì mi níbo náà yòókù wà èmi ṣe first jáde tá a bá jẹ́ 500 ṣé 1 to 50 wà ní ìmọ̀kíw ebi bíi 3 mark kíní kankan láti ń gbéra wa níbo gbogbo wọn wà so tó mi pé tó bá jẹ́ pé ẹlòmíì bá rí ọ̀nà àti tẹ̀síwájú ti pé jẹ́ máa lọ library yìí tí mo fi lè gbé pé sànàwí mi fi yanjú yìí pẹ́pẹ́pẹ́ ni ó máa kù yìí sì lọ máa bá wọn àfa lórí rẹ̀ irú rẹ̀ rí para kan bẹ́ǹchì síwájú táwọn kọ́ra máa kọ́ ọmọ ń bẹ̀ 250 lẹ́ẹ̀mọ̀ san o ẹni tí wọ́n ti sọ kọ́ mọ́ wulẹ̀ wálé mọ́ dàmí láàmú o ibẹ̀ lẹ́lòmíì ti kú ọwọ́ àmọ́ àwọn tó yẹ pé wọ́n ń jóògùn lónìí tí yẹ pé ọ̀rọ̀ súnà yẹn máa ń sọ lánàá bẹ́ẹ̀ sì ni imani àtẹ̀bi di sí ìwé ìparí ìjà wọn imani ń pò ní ọ̀gá ebi ló ń lọ̀gá nígbà tẹ́mi sì fẹ́ dá sí ebi lèmi gbé ọ̀gá fún un torí ọba dẹ́dà náà ní káràbí ọ̀sọ̀ fún un tí wọ́n bá ń pè ìṣáì tí wọ́n gbé àṣáwò kalẹ̀ ẹ̀yànjú àṣáwò náà kẹ́ẹ̀tọ́ lọ kí ìṣáì o so ala kulli hal àwọn gbogbo báwùjọ ṣe wá fojú pọ̀ yìí lẹ́wọ̀n pé bákan náà ẹlẹ́ẹ̀kejì tó yẹ mẹ́ntọ́ lọ Saudi owó ọ̀ǹda láti fi ra tí àjọ lọ́hùn bó ṣe tó owó ọ̀ǹda láti fi kó wa kí ṣe mímọ̀ ṣe tèèyàn náà o pẹ̀lú àná ọlọ́ni o bákan náà mo tó wá ní maktaba nílé mi tó tóbi tó pọ̀ tí mo ń wò pé tí n bá délé ìmẹ́lẹ̀ pé àmà mi mo dé mẹ́lẹ̀ fún kó lè jẹ́ pàmò tí bá ń bọ̀ lọ́la kí wọ́n tún lè wà lẹ́yìn àmà mi ṣé èèyàn lórí gbé wájú ọlọ́run àmì ọmọ ẹ̀ máa ṣe o wallahi máa ṣe kódà maktaba yóò kún pẹ̀lú àná lọ ṣùgbọ́n gbogbo maktaba mi ní kọ̀kọ́ wà tí ó jẹ́ ìpìlẹ̀ gangan níbi tíra yìí ètò tá a sì fẹ́ kó ní ètò tó tóbi ní kọ́lọ̀njò jáde kó wà fakọ̀ in tó tàwájí náà nù. Barakallahu fikum. Kọ́lọ̀ kúrò kó bá wa yẹjú ẹ̀kọ́ wa yẹjú ẹ̀kọ́. Àwọn project bí wọlé tó ti ṣe even before this maktaba tá ń kọ́ yìí akara wọn kò wọ́n. Alhamdulillah àwọn èèyàn tó ẹ bá fẹ́ kọ́ mọ́sìkì nínú àwọn èèyàn tí báyà wọn kú àbí nǹkan kan láti sọ́rọ́kọ̀ járíà so àwọn bá wọn kọ tó sì ti lé ní 200 bẹ́ẹ̀ ló gan bákan náà bọ́ọ̀lù tó náà ti lé ní 2000 bẹ́ẹ̀ ni so kí wọ́n sọ owó mi o bákan náà kànga tọ́jà áàdì délùwí so àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan náà kọ́ lọ́jọ́ kó ságbà. Assalamu alaikum. Ara nǹkan tá a gbọ́ a ní kí a gùntẹ́ bá sọ sí ni pé wọ́n lè kọ́ hospital àwa máa báwọn lọ́rọ̀ hospital ṣe jẹ́. Bẹ́ẹ̀ni ó náà wà nù tá à ń bẹ lóhun kó jẹ́ kó rídìí múlẹ̀ ó ti rídìí múlẹ̀ o ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ medical personnel tí wọ́n súnmọ́ wa lórí rẹ̀ wọ́n ń dá wà sí ìdáwà sọ́hùn kò bá dídà kó sí méjì kúkú ó kọ rẹ̀ ní get well hospital hospital tóbi ní Ìbàdàn yìí náà ló wà pẹ̀lú gọlọ́ wọ́n bẹ ní Gbági. Alhamdulillah barakallahu fikum assalamu alaikum. Yà tó ní project mi náà tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí apart from this life. Ilé kí wa ti kún ó ní access to dẹ́kìn ẹlẹ́ẹ̀kejì tá a sì fẹ́ mọ́ àwọn ọmọ ti pọ̀ jù fòsólù lọ lẹ́gbẹ́ àwọn tí a ń dún kíláàsì mi bí àwọn 6 bí àwọn 8 látàárọ̀ dé kò rọrùn. Assalamu alaikum barakallahu fikum ọlọ́run àbáyé ju gbogbo assalamu alaikum. Ìmọ̀ràn wọn lè gba àwọn àfà ẹ̀lẹ́ tí ń tajà fún súnà ìmọ̀ràn wọn lè gbà wọ́n. ìmọ̀ràn yọ kan náà ni kó kálukọ́ máa finú àdúrà pé ọlọ́run jẹ́ nífẹ̀ẹ́ ara wa torí ọlọ́run. Ọlọ́run jẹ́ nífẹ̀ẹ́ ara wa torí ọlọ́run. kó wá jẹ́ torí ọlọ́run. Akara ko ìmọ̀ràn kan náà ni. Assalamu alaikum. Gbogbo tó fẹ́ kọ́ lọ́wọ́ gbà sí ẹ̀hún tó nídìí nù. Àwọn akẹ́kọ̀ọ́ táwọn náà ń bọ̀ pẹ̀lú ìmọ̀ràn lẹ́yìn gbà wá kẹ́kọ̀ọ́. ìmọ̀ràn yọ kan náà ni tiwọn náà ọba dẹ́dà gbogbo ẹni tí ń bà máa bá lò jẹ́ ọ̀rọ̀ mi lọ́rùn kò jẹ́ pé wọ́n ní máa bá lò lára wọn.
Assalamu alaikum. Jazakumullahu khairan. Kí Ọlọ́run kó wá ṣe ara fún yín. Adúpẹ́ lọ́wọ́ àwọn àfáà wa Sheikh Suleiman Muhammad Al-Awwal Amuyeya. Ètò yìí, ètò wa Flag Bearers of Sunnah náà ni àti wà látàárọ̀. Ọlọ́run kó dàpọ̀ kó fi ní ìtẹ́wọ́gbà fún wa. Ibi tí a ti tún máa fi kọ́lé nílé yìí, adúpẹ́ lọ́wọ́ àwọn àfáà wa lẹ́ẹ̀kan sí àkàràkùn náà jazakumullahu khairan nípa ìwà púpọ̀ gan. Ọlọ́run bá wa san gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò yìí, kọ́lọ́run bá wa san gbogbo lẹ́san. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.